fẹ́rẹ́ ó fẹ́rẹ̀ dé o ó fẹ́rẹ̀ dé báàná ti wí báà ní ìwé mímọ́ dẹ̀ tẹnu ìmọ̀ wí ó fẹ́rẹ̀ dé ẹ̀rá kan sorí bẹ́ẹ̀ yìí ẹ̀mẹ́ ṣòtànjẹ́ lè yí wá àwọn wí látùgbà kan ti bí àbáran náà ti kọ ìwé mímọ́ kan ti wí Jésù fẹ́rẹ̀ dé síbẹ̀ ẹ̀rá kẹ́ wàásù ni àkú ẹ̀rá múrin àdègbé àdẹ̀ wàásù bá wí ó fẹ́rẹ̀ dé ẹjọ́ kan sẹ́kàn rẹ̀ á dé kọ́ bá wo Matthew jẹ́bi wọlé fẹ́ mọ̀ sí Matthew orí kẹrìnlélógún kó ẹsẹ̀ ìkejìlélógójì kó ẹsẹ̀ ìkẹtàlélógójì kó ẹsẹ̀ ìkẹrìnlélógójì nítorí pé gẹ́gẹ́ bí àwárí láàárín àwọn ènìyàn àkútẹ́mọ̀ dájú wípé ẹ̀ rọrùn láti aṣọ́lẹ̀ láti dúró adé ọkàn láti dúró adé ni ẹ̀gbà múre gan kí ọ̀nìyàn bá dúró de ọkọ̀ ojú irin ọkọ̀ ojú òfurufú àbí ọkọ̀ orí alẹ̀ gan àgàrà ẹ̀ dání kàn tí a wí wọn ni kò dúró de Ọlọ́run Olódùmarè ìwé àtẹ ètò the plan ẹ lọ Ọlọ́run Olódùmarè onímùgbàkórè onímùgbà ká dáa ká sùn láti mú kété ètò ni láti amú àásì ìmúṣẹ lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n bí kò ṣòro ẹ̀dá dúró sí lórí ọ̀rọ̀ pípadàbọ̀ rẹ̀ lórí ọ̀pọ̀rọ̀ ìsèyìnbọn Jésù bí kò ṣòro ẹ̀dá ní pé hàn mí jọ sí hàn dẹ̀ mú gbà sí ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ sọ lépa kété wọn kẹ́yà lé àyíká bàkà bẹ̀rẹ̀ dè ní onírà kan pè ní kàn mójú ọni sọ̀nà bá a ní torí pé Ọlọ́run yà jẹ́ o ọ̀jẹ̀ dá lọ. ìràmúrìn náà dé retí lọ ẹtọ́ wí ẹ̀ bọ̀ ṣùgbọ́n lùgbàmúrìn ọkàn ràn dé asílíbẹ̀ mọ́ ẹ̀mú amúwí hàn ló ní òwe mo sùn gbàgbé o ọ̀fẹ́rẹ̀ dé iṣẹ́ yìí Jésù ni ọba kò sèyìn bọ̀. àsọtẹ́lẹ̀ á lákọ́kọ́ wí hàn bí líbùjẹ ẹran ọ̀sẹ̀ kàn tẹ́ a mú kàn tẹ́ a pa kàn tẹ́ a sín kàn tẹ́ a jíǹde ọ̀sán àsọtẹ́lẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ ṣùgbọ́n nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ ti sun àsùnpìyè torí pé ẹ̀sọ́ ní mi jọ́ Jésù fúnra rẹ̀ gan áńgẹ́lì gan kàn ti jáfáfá tó orí kété òkè ṣẹlẹ̀ lágbàlá òde ọ̀run mi jọ́ ni àyàfi àbáwọn lọ́rùn ní mọ́ kó ti rí tòní kó ti pẹ́ tòní kíní kan ní dájú o kíní kan ló yóò rí èlé o kíní kan ní ṣe òtítọ́ o kíní kan ní ṣaláre mú gbọ́dọ̀ ṣẹlẹ̀ wípé ọ̀fẹ́rẹ̀ dé kó bá padà sínú orí ìwé mọ́ mẹ́rùn bá ní Mátì orí kẹrìnlélógún ìyàwó ẹsẹ̀ ìkejìléníogójì ikọ̀ aṣọ́ra torí pé wẹ́ẹ̀ mọ àkókò gan-an ní pàtó kì bá lé olé kàyọ̀ túrú kó bá wọ ẹsẹ̀ kọtẹ̀lé ìkẹtàlélógójì ikọ̀ bá jẹ́ pé baálé olé ọmọ àkókò wákàtí orúkọ olè á ní àkókò ní ilé bá mọ̀ sùn ìbá ṣọ́ra kóṣù gbogbo lágbé mú ní kọ́ ṣàdáni kọ́ ṣèbọn rẹ̀ láàkì ìbámu pàdé olè ṣùgbọ́n ẹ̀sọ́ ní mo gbà olè á sí ẹsẹ̀ ìkẹrìnléníogójì lébẹ̀ ikọ̀ gbáradì o kò múra gírí bí ọ̀nà kò ti gbé èrú rẹ̀ kọ́ páwí àtẹ́nìtàmù bí òyìnbó eyé mi àtẹ́nìtàmù ni ìpè yóò dún lọ́kọ ìyàwó yóò dé bí Jésù yóò farahàn ọ̀fẹ́rẹ̀ dé
bẹ́ẹ̀ apariwo jù yìí ni ṣùgbọ́n ó fẹ́rẹ̀ dé ní ìwé mímọ́ wí. Òjó lorúkọ mi, ọmọ àbálábí tán Jésù sì yìn bọ̀, ó fẹ́rẹ̀ dé. Ire o.